Ṣé Saudi anakumula àwọn wo ní ń dalẹ̀ Yorùbá rú gan ilẹ̀ Yorùbá bí ṣe ń dàrú torí ilẹ̀ Yorùbá ò tó àwọn wo lẹ rò pé wọ́n ń dalẹ̀ Yorùbá rú. bàbá ìbéèrè tó lágbára ni àyàfi ká bi àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá gangan ká bi wọ́n léèrè. So àwọn àgbààgbà àwọn tẹ́ ní abilérè náà dalẹ̀ Yorùbá rú. Àwọn gangan ní ọ̀dàlẹ̀ tí ń dalẹ̀ Yorùbá rú. Àwọn àgbààgbà tẹ́ ní kábílérè yìí sẹ́rí bàbá ẹni tí yóò parí ìjà kì í wòran ìjà o. Allahu Akbar. Tọ́pìkì àwọn prógrámù ìtafẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀ nírọ̀lẹ́ yìí ń tọ́ lágbára ni o. Tí ò yẹ kí ọmọ Yorùbá kankan kó má gbọ́. Wàláhì torí pé ìtí a gbọ́dọ̀ ṣàbòsí lórí tá a fẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀ nírọ̀lẹ́ yìí tá a bá ti ṣàbòsí a ti ṣàbòsí ara wa. A ṣàbòsí ara wa ọba ó sì bí wa. Láwàní tí ń bẹ lórí ìwé yìí kì í ṣe kọ́tsọ̀ wa o. Bàbá fìlà tẹ́ ẹ dé yìí kì í ṣe kọ́tsọ̀ Yorùbá. kì í ṣe fìlà ilẹ̀ Yorùbá lélẹ́yìí gọ̀ǹbọ̀ fìlà gọ̀ǹbọ̀ ní tilẹ̀ Yorùbá. Bẹ́ẹ̀ ni bàbá bó ti rí nìyẹn. So tá a bá wá ní a fẹ́ darí ọ̀rọ̀ yìí lọ sáwọn tí ń da tá ń balẹ̀ gan jẹ́ àwọn tí wọ́n ń dalẹ̀ Yorùbá rú gan náà lẹ́ni ká tó dorí ọ̀rọ̀ kọ sọ ṣé ọ̀rọ̀ rùn ká sọ fún pé ẹni tó ṣẹ̀ kó dájú ara rẹ̀. Tí oúnjẹ bá sápàyàn lórí wọn ni ẹ mú mi sí. Bẹ́ẹ̀ni wọ́n mi bá wá sápàyàn lórí kí la mú sí. kí la fẹ́ mú sí. àwọn tá a dì ní ká tún bí léèrè ọ̀rọ̀ yìí gan la tún wá bá ń díẹ̀. dọ́ọ̀tọ̀ tá a fẹ́ ní kó wò wá sàn ìgẹ̀gẹ̀ ni tí wọ́n ń ṣe wá. àbí o àìsàn tí ń ṣe ní dọ́kítọ̀ tá a fẹ́ lọ gbé àìsàn bá òun gẹ́gẹ́ ló fi àìsàn sí wa lára. olóṣù wa fẹ́ bó láti wá bọ́ ń bẹ̀. bá a ṣe fẹ́ bọ́ ń bẹ̀ ó kù sí mi lọ́wọ́ ó kù sí ọ lọ́wọ́ ó kù sẹ́ni kankan wa lọ́wọ́. àwa sọ lẹ Yorùbá di rádaràda. torí bá ti da ìsàlẹ̀ ọ̀dà. Wàláhì bàbá ìsàlẹ̀ ọ̀dà. àwọn wo lórí Yorùbá lédè nílẹ̀ Yorùbá lédè tá a bá sọ pé a fẹ́ mú àwọn olórí nílẹ̀ Yorùbá lédè á bẹ̀rẹ̀ látọ̀rí ibo láti bẹ̀rẹ̀. olórí ilẹ̀ Yorùbá ọba ni. látọ̀ ọ̀dọ̀ ta ni tá a bá fẹ́ sọ pé olórí ilẹ̀ Yorùbá o nílẹ̀ Yorùbá o a fẹ́ kọ́kọ́ mú ẹni àkọ́kọ́ lẹ̀ Yorùbá tàná ibo náà ti bẹ̀rẹ̀ sí ní tò. Ọ̀ní bàbá Ifẹ̀ náà ti bẹ̀rẹ̀ sí ní tò wá. kí lójú rí bẹ́ẹ̀. torí pé Ifẹ̀ ni tí ń jẹ́ ìran Yorùbá ní báwa ṣe mọ̀ o àwọn onítàn tó lè gbé tàn míì wá o tẹ́lómi bá máa gbé tàn wá kó gbé ìtàn yẹn wá pẹ̀lú reasonable sense. àwọn tí wọ́n dá bóò la ṣe ń ṣe ìjọba sílẹ̀ Ọ̀yọ́ ni Ọ̀yọ́ empire táwọn bẹ́ẹ̀ ni. àwọn ni wọ́n gbé kalẹ̀. bẹ́ẹ̀ ni ètò ìjọba ká ní army ká ní gbogbo téèyàn máa ń ní tí ìlú fi máa jẹ́ ìlú Ọ̀yọ́ ló ti bẹ̀rẹ̀. Ọ̀yọ́ ló ti bẹ̀rẹ̀. kudos for Ọ̀yọ́ state. kùndùsì fún wọn. bàbá oníkùndùsì sọ pé ẹ lọ máa compete pẹ̀lú àwọn ọmọ. bàbá lé àwọn èèyàn lérè yìí pé èmi ti kọjá ẹni tí wọ́n bá yín. ẹ̀yin lè lọ tọ́ mọ. kò jù báyìí lọ. so torí ìdílé bàbá bóò nílẹ̀ Yorùbá ó ṣe wá tó ilẹ̀ Yorùbá ò lè tò níbi tá a bá ti rí àwọn tí wọ́n jẹ́ olórí ilẹ̀ Yorùbá tí wọ́n bá ti ń fi igagbagba tí wọ́n bá ti ń fi igagbagba. lórí èmi jù ọ́ lọ ìwọ ojú mi lọ. èmi jù ọ́ ìwọ ojú mi. ẹ dákun síbẹ̀ òun nílẹ̀ lẹ́yìn gbogbo àwa á ti ń pariwo gbogbo àwa ilẹ̀ Yorùbá pariwo abẹ́ bá lóko ẹrú o nígbà tá à ní àwọn lọ́balọ́ba wa kò bóòlù àti bẹ́ẹ̀ bọ́ọ̀lù lóko ẹrú. àwọn olórí wa náà nìyẹn. ilẹ̀ Yorùbá ti wọ́wọ́ sí débi pé àárín olóyè láàfin òtò. láwọn tó tún jọ ń jòkó tó jọ ń darí ìlú wọ́n sì tún ṣàbòsí ara wọn bàbá. látẹ́sílì mọ́nà ìsámẹ́kún tàbí kẹ́tẹ́ dìrọ̀ fàzúlùmù yẹ̀rìjì owó kíbàwù ìlànà dámì. àbámọ̀ ni wọ́n sì tún ṣàbòsí ara wọn. tẹ́lẹ̀ bá ti ń sá àbòsí yóò padà bọ́ sí àbámọ̀ ẹ lọ wo àwọn ìlú ìpìlẹ̀. gbogbo ìlú tí yóò dàgbàsókè tó jẹ́ pé àwọn ìlú kan bẹ jẹ́ pé ọba tó ti jẹ́ ń bẹ̀ wọ́n ti jẹ lé ní ọba 100 nílùú mi ẹ lọ bèrè ìlú yẹn gbogbo létí bẹ́ẹ̀ náà ìlú yẹn lè má ju 20 lọ gbogbo àwọn àlùtọ́ yẹ pé ìlú yìí ìlú ìpìlẹ̀ ni látara ọ̀tẹ̀. ilé ti da oró tán ìlú ti yọrọ. ẹ wàá sálámà sínú ìlú náà ẹ nírí àwọn tí ń dáyàn lò mọ́ ìlú ti da oró.
bàbá wa kábíyèsí His Royal Majesty Ọ̀ọ̀nìrìṣà kábíyèsí o ẹ bá ń ṣe ṣéwù fún bàbá ṣéwù. Bàbá wa kábíyèsí Aláàfin Òjó Pàṣẹkẹrẹ ọmọ Àtìbà ẹjẹ àti kábíyèsí fáwọn náà kábíyèsí o. Olórí adé àwọn tá a bá fẹ́ pe àwọn Ògún ní gbòǹgbò nílẹ̀ Yorùbá aṣáájú àwọn ọba nílẹ̀ Yorùbá tá a bá ti mú sàkọ̀tún tán a mú sàkòsì tá a bá ti lè lọ sí Ifẹ̀ lọ́dọ̀ bàbá wa kábíyèsí Ọ̀ọ̀ni a tún wá darí sí ọ̀dọ̀ bàbá wa Ọ̀yọ́ Aláàfin Ọ̀yọ́ Òjó Pàṣẹkẹrẹ ọmọ Àtìbà àríyàn gan wa ni wọ́n ṣùgbọ́n kí ló dé tí wọ́n fẹ́ sì wá darí. kí ló dé gan gbogbo àwọn kẹta àárín ẹjọ́ mẹ́ta yìí kò dùn mọ́ wa nínú. kò tẹ́ wa lọ́rùn. wàláhì kò dùn mọ́ wa nínú. mo wo fídíò ìmọ̀ pé ẹ ṣe wo fídíò yẹn. mo ní fídíò kan èmi náà ní fídíò kan. fídíò yẹn kan ló dá ọ̀rọ̀ kalẹ̀ ní online táwọn èèyàn wá wò pé akólósí ẹni ọba kan ò dìde kí ọba kan wọn wá wò pé kí ní ìṣẹ̀lẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ sì ni ọ̀nà táwọn èèyàn ojú táwọn èèyàn fi wú ọ̀rọ̀ yẹn ọ̀tọ̀ọ̀tọ̀ ni. aláwọn gbàdá àwọn kan gbé ọ̀rọ̀ kalẹ̀ tí wọ́n wò pé ok kíní tó ṣẹlẹ̀ yìí o tí wọ́n gbé ọ̀rọ̀ kalẹ̀ tí wọ́n fẹ́ máa fi paramita máa fi wọ́n pé ta ló jura wọn lónà àwọn méjèèjì. àwọn kan ní tẹ́ bá lọ wo ìtàn gan a sọ pé a gbé fún Ọ̀ọ̀ni wọ́n nítorí pé Odùduwà ìgangan ló tẹ́kíní ìní ọba àkọ́kọ́ ní Ifẹ̀ Odùduwà yìí sì ni ló wá bí Ọ̀kànbí ló wá bí ọmọ méje ló wá káàkiri gbogbo ilẹ̀ Yorùbá. ọmọ méje yẹn last born wọn ni wọ́n wá ń pè ní Ọ̀rànmíyàn wọ́n lò ló wá lọ sí Ọ̀yọ́ tó lọ tẹ ilé Ọ̀yọ́ dúró wọ́n ní tá bá wo ìpìlẹ̀ bá rí i pé Ọ̀ọ̀ni ní Ifẹ̀ ní ojú àwọn èèyàn ní tẹ́bátàbá tó wá wò yẹn ká tó wá wo tó gun a rí i pé Ọ̀yọ́ ti dá àwọn ogun kan tó lágbára. ibi mo lọ gan nù. bàbá ọmọ a máa ju bàbá lọ nígbà míì. ọmọ a máa ju bàbá lọ. ọmọ a máa ju bàbá lọ ẹ lè bímọ bàbá Ṣéhù Ismail ẹ lè bímọ nínú àwọn ọmọ tẹ ẹ bí kódà ó lè jáde ó lè jẹ pé àbíkẹ́yìn ó ní ojú gbogbo ohun tí ń jẹ́ ìdílé yẹn lọ. lábìkẹ́yìn. bẹ́ẹ̀ ni tí ó máa control gbogbo ohun tí ń jẹ́ family tó jẹ́ pé tẹ ẹ bá fẹ́ ṣe nǹkan nú ẹbí ẹ àbí dákẹ́ ẹ má dúró de. èèyàn á máa bímọ bó jùlọ o. wọ́n dá ọ̀rọ̀ dúró de. wọ́n á dá ọ̀rọ̀ dúró de ó ti wà nínú ẹbí títí wa ó ń bẹ. nínú ẹbí èmi bí mo ṣe kéré tó yìí mo ṣe kéré tó yìí nínú ẹbí wa lénìí wọn àtúntò ẹ̀ka fẹ́ sọ kankan àbíkẹ́yìn sì ni mí. nínú àwọn apàṣẹ sì ni. àbíkẹ́yìn ni mí. bàbá yẹn ní jábọ́. nínú ẹbí wa lénìí wọn àbí wọn dá káfẹ́ ṣe kankan mọ́jà àbíkẹ́yìn ni mi tó wájọ́ kùnrin mi tó wájọ́ kùnrin kan lásán. àbá tó kájú ẹ̀. mi tó wájọ́ kùnrin kan lásán. alahakuba. mo tún wá láyà mo láyà. ẹ lè kojú ẹ. mo lè kojú ẹ mo tún wá jákin ẹ̀rù kan ìbá mi. bàbá kò ní tán bẹ́ẹ̀. kò ní báyìí bẹ́ẹ̀ so èèyàn máa bímọ tó jù yàn lọ. Ọ̀ọ̀ni Ọ̀rànmíyàn Ọ̀kànbí ó bímọ tó jù lọ accepted tọ́mọ èèyàn bá sì jù yàn lọ èèyàn máa fi rìgáàdì pé ó jù lọ sílẹ̀ ẹ̀yin lẹ bí ọmọ lóòótọ́ ṣùgbọ́n ó ti padà dìgó nísìnyí báwọn kan náà bí Tinubu confam sálẹ̀ control Tinubu ẹni àwọ̀. kódà wọn máa da Tinubu pè ní kódà ìyá gan nígbà míì kan máa ń dá ọmọ rẹ̀ pé wọn máa ń pè aláàjì mo sì ti gbé kínní sí ibà ọmọ tó bí nínú. kí ló dé tó jẹ́ pé tọ́mọ bá ti jọba tán bàbá ọmọ dọ̀bálẹ̀ fún ìyá ọmọ akúnlẹ̀ fún ó ti jù wọn lọ ní. nígbà Ànábì wa Yusuf alayhi salatu wa salam nígbà tí bàbá rẹ̀ rí tó kàn án bàbá dọ̀bálẹ̀ Yusuf ó lè tè gbé ní. ó dìde lórí àjọ ọlọ́ọ̀lọ́ gbé bàbá ẹ̀ dìde. bàbá ẹ̀ dìde bàbá àti gbọ́dọ̀ ṣe ní ipò tó wà kọjá pé ká mọ̀ fún ọ ní rìgádì ẹ̀. ló fi dájú pé àwọn èèyàn wa tí wọ́n ń dá sọ̀rọ̀ yẹn wọn àti làákà ẹni o rìgáàdì bàbá wa Ọọ̀ni of Ifẹ̀ a gbọ́dọ̀ fi fún wọn o. bẹ́ẹ̀ ni ọmọ ò gbọ́dọ̀ ẹ dákun ọmọ gbọ́dọ̀ kò sí bọ́ ọmọ sí lè ga tó ọ gbọ́dọ̀ fi ààyè bàbá rẹ lẹ̀ ni lóòótọ́ o ti ga. iná ló mú Ànábì Yusuf tó fi ṣe nǹkan tó ṣe yẹn. bó ṣe rí nìyẹn tọ́mọ bá ga dáàyè kan bàbá ò fún ọmọ ní rìgáàdì ọmọ náà wà fún ọmọ ní yóò fún rí ọba bá rẹ lórí káàdì bàbá ẹ̀yin lẹ bí mi yóò dá padà ọmọ gidi nu ọmọ rí ni o. ọwọ́ àfi bàbá rẹ dọ́là. bàbá ọmọ wa wà lórí pé o ti di gómìnà tàbí o ti di bàbá rẹ wà bọ̀ wá dọ̀bálẹ̀ fún láàrin èèyàn wọn náà o tún wá ń fìrù kẹrẹ ẹ̀nà lórí pé ọ̀kàrẹ̀ wàá parẹ́ ni. wọ́n ní bàbá rẹ wà lára ní oníkan tó sí receptionist. ní reception ẹ bẹ́ẹ̀ ni. o ti ya wèrè. torí ìdí eléyìí bàbá
kulillahumma malikal mulki tuti li mulika ma tashahu wa tanzi'u li mulka mimman tasha'u wa tu'izzu ma tashahu wa tuzillu ma tasha'u yadika al khayru innaka ala kulli shay'in qadir. Gbogbo tí ń jẹ́ ọlá ọwọ́ Ọlọ́run ló wà o. ọwọ́ Ọlọ́run ló wà bàbá. Ọwọ́ Ọlọ́run ló wà. Ẹni Ọlọ́run bá gbé fún tí ó bá máa lo yọ gbà kó lọ́wọ́ rẹ̀ yóò gbé fẹ́ lómi. Ó ti kàn wọnú. Àwọn kan ló sì ń bẹ ní ààyè ìlànà. Bàbá wa Ọọ̀ni of Ifẹ̀ kọ́ ló ń jẹ́ kẹ́ ẹ pẹ́ fún wa. Àmínà. Bàbá wa Aláàfin Ọ̀yọ́ Ọlọ́run jẹ́ kẹ́ ẹ pẹ́ fún wa. Ayé nì. Ayé nì. Àwọn kan ní bẹ́ẹ̀ lánàá ẹ má sì wá darí o. Where two elephants fight together, what will suffer? Grass. The grass will will suffer. suffer. The grass will surely suffer. Tẹ́ ẹ bá ti lè dáyìí méjèèjì bá ń jà, ẹ fẹ́ kó bá wa ọmọ ilẹ̀ Yorùbá ni. Ẹ fẹ́ kó bá ara Yorùbá. Ẹ̀yin olórí ilẹ̀ Yorùbá gẹ́gẹ́ nìyẹn. Ìnìyẹn. Ẹ̀yin ẹ̀wò nígbà tí ìyá wa Fọláṣadé Tinubu ó gbé tò kalẹ̀ ní Ìbàdàn. Àwọn olówó kọ́ pé ṣé bíbẹ̀ náà ti pàdé? Wọ́n ti pàdé bẹ́ẹ̀ ni. Ọ̀ránṣẹ́ sí Ọọ̀ni. Bàbá wa Ọọ̀ni. Ọ̀ránṣẹ́ sí Aláàfin. Lẹ́yìn ọ̀wá ránṣẹ́ sí àwọn ọba tó tún rí pé jẹ́ first class ọba nílẹ̀ Yorùbá. Ẹ máa bọ̀. Ẹ máa bọ̀. Ṣé bó rí pé ẹ jí aṣáájú ilẹ̀ Yorùbá ló jẹ́ ká pè yín? Allahu Akbar. Tọ́lọ́ ń bá wá gbé sí àyè ọlá. Tẹ́ ẹ bá wá ń fi ipò ọlá òun nì, tẹ́ ẹ ń figagbága. Orí ìfigagbága òun lẹ́yìn ọ wà. Wọ́n jí ọmọ Yorùbá gbé. Kidnapper ń gbé wa. Ẹ wà àwọn herdsmen yìí. Ẹ wọ́n bá ṣe ń bọ̀ kó jẹ́. Àwọn Fúlàní ẹ bá ṣe ń ba owó ẹ bá ṣe ń ba nǹkan níwá jẹ́. Ẹ̀yin figagbága ẹ ń fi ọlá ẹ ń jà nípa pé èmi mo jọ ìwọ ojú mi. Àwọn kan tiẹ̀ ní Aláàfin wọn ní wọ́n tẹ̀lé ìtàn tí wọ́n bá lẹ̀ ni pé àwọn ò rí ibi tí nínú ìtàn pé ọba Aláàfin Ọ̀yọ́ kan ó wá tẹ̀ kí rárá o Ọọ̀ni rí. Bàbá wa Aláàfin tó kúrò níbẹ̀ sáà lè pé wọ́n dìde. bàbá sá irú wa bá Aláàfin tí wọ́n kúrò níbẹ̀ sáà lè rú wọn rí a lè rú wọn mọ́. Kò dájú pé a lè rú wọn mọ́. Ẹ sá ní bàbá yẹn. Bàbá wa Ọọ̀ni táwọn náà gbéṣẹ̀ sáà lè rú àwọn náà mọ́. Ẹ sá ní wọn. Àwọn ọba tó jẹ́ pé ẹ rí ẹ mà pa àwọn ọba gangan lélẹ́yìí ìjà àwọn tàná ti parapọ̀ sí wọn lára ẹ ti rí i pé ojú bàbá wa Ọọ̀ni of Ifẹ̀ àná kò ṣeé wò. Allahu Akbar. Òòṣà ni wọ́n. Ta ló tó bẹ́ẹ̀? Ta tó bẹ́ẹ̀ ó gbójú wo bàbá wa Ọọ̀ni of Ifẹ̀ àná. Ó tó bẹ́ẹ̀ yìí bàbá bá gún wá sí ẹ ti máa mọ̀ pé bàbá yìí òun kọ́ ló jókòó àwọn kan náà jókòó. Bẹ́ẹ̀ náà ni bàbá wa Aláàfin àná. Àwọn tàná ti parapọ̀ sára bàbá yìí. Ìṣe yẹn wá ṣiṣẹ́ lára wọn. Ó ṣiṣẹ́ lára wọn. Àwọn kọ́mọ́. Àwọn nìkan kọ́mọ́. Jísìmù yẹn ti darapọ̀. Ó ti darapọ̀ àwọn tàná ti darapọ̀ mọ́ wọn lára. Ṣùgbọ́n àwọn tèní kò síbi táwọn tàná fẹ́ darapọ̀ sí nínú ara wọn. Kí ló wá fa bàbá? Ẹ bá wa bí wọ́n náà ní o kán tún wà wọn ṣe. Kí wọ́n tún wà wọn ṣe. Kí wọ́n tún wà wọn ṣe. Kọ́kàn wọn mọ́ síra wọn. Bẹ́ẹ̀ ni àníyàn wo ni wọ́n ní lórí àpèrè ọba mi lánìyàn pé orí àpèrè yẹn mo fẹ́ lọ fi kó ọrọ̀ jọ ni kò sí tọ́ka mi pẹ̀lú àwọn aráàlú. Ìlú ò ní dàgbàsókè táwọn tí wọ́n jẹ́ olórí ìlú bá ti ń fi gágbága tí wọ́n bá ti ń ṣe competition ọlá competition ipò ìlú ò lè dàgbàsókè. Allahu Akbar. Ìlú ò ní lọ. Bàbá àwọn lọ́balọ́ba wa ó yẹ kí wọ́n ní àpérò kan tá a máa ṣe lọ́dọọdún. Wọ́n ní torí pé wọ́n àgbà fúnra wọn. Tí kìíní yóò máa pa wọn papọ̀. Bẹ́ẹ̀ ni. Tí wọ́n sì máa di ọ̀rọ̀ bọ́ọ̀lù ilẹ̀ Yorùbá yìí bó ni ó ṣe dára. Bó ti máa lọ síwájú sí. Ẹ bá mi bi àwọn lọ́balọ́ba wa léèrè ẹ bi wọ́n léèrè ṣé wọ́n ní kọ́nfẹ́rẹ́nsì kan tàbí ìpàdé lọ́balọ́ba kan tí wọ́n ń ṣe lọ́dọọdún lórí gbogbo tí ń jẹ́ ìran Yorùbá. Bàbá mọ̀dí tí nǹkan yẹn òfin lè wáyé. Kí ló dé? Torí pé kò sí ìgbà fún ta ni ó máa darí ẹ̀ tí ó jẹ́ agbára ní presiding officer láàrin wọn. Ta ni wọ́n fẹ́ fà kalẹ̀. Ta ló fẹ́ jà sáájú fún. Torí ẹni tó wà lè fà kalẹ̀ ẹnìyẹn náà wọ́n máa rí wọ́n pé òun bí òun gangan lọ olórí gbogbo. Nílẹ̀ Yorùbá. Nílẹ̀ Yorùbá wọn ò ní wá fẹ́ gbà fúnra wọn. Nílẹ̀ Yorùbá. Ìtẹ̀sán lágbára. Ṣé nǹkan ò wá ṣe wá nǹkan ò ṣe wá lọ́jọ́ pé nílẹ̀ Yorùbá yìí náà láti ń jà Yorùbá sí Yorùbá a sì ń jà sí àlàálẹ̀ a sì ń para wa. Kò sí fọwọ́sowọ́pọ̀. Ẹ dákun ṣérú àwọn èèyàn lọ́wọ́ sọ pé bóyá wọ́n fẹ́ pè pàdé lọ́balọ́ba wọ́n fẹ́ jọ máa ṣe papọ̀.
lórí aláìlẹ̀ pé ìwọ wọnú ilẹ̀ mi èmi ti wọnú ilẹ̀ rẹ ọdẹ kó pọ̀ síta láàrin ara wa nílẹ̀ Yorùbá iná wọ́n sì bẹ̀rẹ̀ sí ní para wọn. láàfin rí pé àwa tá a wá jẹ́ ọmọ Yorùbá àti wọ one chance o torí pé àwọn bàbá wa ẹnu wọn ò kó ẹnu òkò inú wọn ò sì kónú ibi tá a ti ní problem nìyẹn o ẹnu wọn ò kó inú wọn ò sì kónú kódà ń lọ jẹ́ kí Yorùbá nation ò ní problem kálẹ̀nù kò ní Yorùbá nation bá jẹ lọ. kó bá jẹ́ lọ àwọn kan ń bínú pé ṣe é pé ọ̀tọ̀ kí ṣe Yorùbá nation gan ní kọ́kọ́ ń jẹ́. kí ni ń jẹ́ bàbá abẹ́ ti gbàgbé ni. olórúkọ kan tí wọ́n kọ́ sọ ń gbà. tó kọ́kọ́ yẹn o tó kọ́kọ́ ń jẹ́ kó tó di. pé wọ́n á change sí Yorùbá nation. bẹ́ẹ̀ ni láti mo lè rántí mọ́ o kí ṣe Yorùbá nation lọ kọ́kọ́ bẹ̀rẹ̀ àwọn kan wọ́n dúró nídúró pé ṣé gbogbo wa jẹ́ ọmọ ọ̀kan bí ni sáà jẹ́ ọ̀hẹ́n. pé sáà jẹ́ ọmọ ọ̀kan bí ni. jẹ́ o. so ilẹ̀ Yorùbá ṣé tiẹ̀ kí n ṣe tèmi ó ti pọ̀jù láàrin àwọn lọ́balọ́ba wa tó ilé ìbá sì ń lọ bẹ́ẹ̀ àti bọ́lókù ẹrú ìran Yorùbá yóò lé díẹ̀. a ní ìdíkì ìfẹ́ kó wà láàrin àwọn lọ́balọ́ba kí á sì máa gbà fúnra wa èmi orí tó burú jù ní pé kéèyàn máa lè tún sí táwọn yòókù ti àdéhùn beside gan wọ́n tún wá ní ọba Ọọ̀ni of Ifẹ̀ gan tún wá jẹ́ chairman ìjókòó yẹn so kò sáburú nínú pé kéèyàn máa lè gbé ìwọ̀ fúnra wọn. àìmọye bí ẹ rí occasion míì tó jẹ́ pé Ọọ̀ni of Ifẹ̀ àwọn tàná ni o bàbá wa Ọọ̀ni of Ifẹ̀ tàná àti ti bàbá wa Aláàfin tàná níbòmíì ẹ rí pé Aláàfin tó bá kí Ọọ̀ni of Ifẹ̀ tàná yọ tẹ̀ níbòmíì sì rè ẹ rí bí tá ti dìmọ̀ra wọn tí ò sí pé bá yẹ nìkan ká tẹ̀ fẹ́ nìkan tẹ̀. The same thing bàbá Aláàfin àná kan tó papòdà bàbá wa Ọọ̀ni of Ifẹ̀ tèní níbòmíì ẹ rí bí tí Ọọ̀ni of Ifẹ̀ tèní ti tẹ̀ fún bàbá wa Aláàfin tàná ẹ sì rí bí tí Aláàfin tàná ti tẹ̀ fún Ọọ̀ni ṣe ẹ mọ bọ́rọ̀ ṣe jẹ́. bàbá bò ẹ gbé wa débẹ̀. bàbá wa Ọọ̀ni of Ifẹ̀ ti tèní kí bàbá Aláàfin tàná tó kú tí wọ́n bá pàdé bàbá wa Aláàfin tàná níbi tẹ́ ẹ bá ti tẹ̀ fún Ọọ̀ni of Ifẹ̀ tèní wọ́n tẹ̀ fún àwọn tàná tí wọ́n ṣẹ̀ wọ́n lẹ̀ ni. torí Ọọ̀ni Ifẹ̀ tó níyẹn tí wọ́n ń wò yẹn kọ́ ni wọ́n ń wò mọ́. òun kọ́ ni bẹ́ẹ̀ tàná yẹn ni wọ́n ń wò. òun ni wọ́n ń wò. ibi tẹ́ ẹ bá ti wá rí bàbá wa Ọọ̀ni of Ifẹ̀ tèní tó náà ti tẹ̀ fún bàbá wa Aláàfin tàná ó wu ọjọ́ orí. Allahu Akbar. ọjọ́ orí. bàbá yìí àgbà ni wọ́n tàbá rí. bẹ́ẹ̀ ni kì í ṣe ọba ò gbọ́dọ̀ dọ̀bálẹ̀ kódà fún ọba ẹgbẹ́ rẹ̀ ṣùgbọ́n ọba ó ní ọ̀nà tí ọba fi máa ń show respect fúnra wọn. ààrẹ náà ní ká dìde bí wílé tó sí. bẹ́ẹ̀ ni ká dìde síbí kan náà ọba ilẹ̀ Yorùbá ń bára wọn jà síbí kan náà ọba ilẹ̀ Yorùbá lọ́lọ́ ń kúnlẹ̀ fún ọba Fúlàní. ní kúnlẹ̀ fún ọba Fúlàní. kúnlẹ̀ fún ọba Fúlàní. ṣùgbọ́n tó bá jẹ́ pé ilẹ̀ Yorùbá ni tó bá jẹ́ pé ilẹ̀ Yorùbá ni irú wọn ni ó déwájú Ọọ̀ni ni wọ́n máa yọ fẹ́ bọ Ọọ̀ni lọ́wọ́. ẹ wá wo tẹ́ni yẹn ṣe. Allahu Akbar. So kò sí ìgbà fún rẹ ní láàrin àwọn lọ́balọ́ba àwọn bàbá wa eléyìí wá kó gbogbo àwa tá a jẹ́ ìran Yorùbá ó kó wa sínú wàhálà yìí náà dààmú nísìnyí nígbà ibi tí ò ti sí ṣọ̀kan Fúlàní wọ́n kó ẹran wọnú oko wọ́n ń jẹ oko wọ́n bà nǹkan ní jẹ́ wa jẹ́ wọ́n kidnap àwọn èèyàn wa àwa kan ń pariwo Yorùbá nation Oòduà nation lọ́kọ́ bẹ̀rẹ̀ tẹ́lẹ̀ Odùduwà nation kó tó wá di Yorùbá nation. àwọn ìlú kan lọ yarí pé Oòduà báwo pé àwọn ìsọmọ Odùduwà ń tàwọn o ẹ̀yà ní Yorùbá nation ìlà tó lè wọnú ẹ̀. bẹ́ẹ̀ ni pé Odùduwà báwo Oòduà nation báwo. Odùduwà kọ́ ló ṣe àwọn ńlẹ̀ o.
àwọn ìlú kan lọ yarí pé àwọn ìṣe Odùduwà nation pé àwọn ò lè tẹ̀lé àwọn ò lè bá wa ṣe Yorùbá nation ìgbà yẹn náà tó làwọn àgbààgbà wa tó dókòó àwọn ìgbà ẹ jẹ́ ká gbé sí Yorùbá nation pé wọ́n tó bá ti rí rẹ gẹ́gẹ́ bí Yorùbá o lájọ fún ìkíní ìkàlẹ̀ àjọ ṣe. So kò sí tó burú níbi káwọn bàbá wa nílẹ̀ Yorùbá kán fọwọ́sowọ́pọ̀ kán ríra wọn lóde kán respect ara wọn. Respect is a reciprocal. Bàbá ń respect ọmọ. Gbàfúrí ni gbà fún gbàdá. Gbàfúrí ni gbà fún gbàdá. Bàbá ń respect ọmọ rẹ̀. Ẹni ọba bímọ. Ìjọ tọmọ yẹn bá ti bẹ̀rẹ̀ sí ní di kọmíṣánná, gómìnà, kiri lóò ti lè pọ̀ ọgbọ́dọ̀ pẹ̀lú ọkọ mọ́. Tó bá fẹ́ káyé bọ ọpọnlé. Bẹ́ẹ̀ni. Wà á torí pé wọ́n lo bí wá ní yẹyẹ rẹ̀ níta. Wà á yẹ pé sórí ọ̀fẹ́ dàrú. Lágbájá Musiliu wálé lọ́mọ tó ti di kọmíṣánná. Commissioner for finance. Alájẹmọ́ rọra bẹ̀ wọ́n. Tọ́mọ bá ti bẹ̀rẹ̀ sí ní attain àwọn ipò kan nú ayé. Èèyàn máa ń dá ohun wọn pè mí. Bí mo ṣe wà kí màmá mi ó tó kú wàláhì màmá mi ò pè mí lórúkọ. Allahu Akbar. Wọ́n tí màmá mi máa pè mí Ṣéwù àti bàbá mi. Allahu Akbar. Mo sì ti wà mo wà ní ọmọ ọdún bíi láti ọmọ ọdún bíi 5 ni màmá mi ti pè mí lórúkọ láti Ṣéwù. Ata pé gbogbo ohun tí ń jẹ́ aráàlú ọ̀sẹ̀ tó fẹ́ mo kọ̀ mí sí Abdulhakeem. Ṣéwù yẹn náà. Ṣéwù ni tí mo fi kúrò nílé kéwù kò sẹ́ni tó fẹ́ mọ orúkọ lẹ́yìn àwọn tájọ́ lọ skul ẹ pé orúkọ èèyàn gangan Ṣéwù yẹn kì í ṣe pé bóyá. ọ̀rọ̀ tẹ̀ sí dára sọ ó sì jẹ́ kí n rántí ìtàn Ìmámù Sudais ẹbí ẹ mọ̀mọ́mù yẹn wọ́n ní ìyá rẹ̀ ní Mọ́kà wọ́n ní tó bá ṣẹ̀ kàtí eléyìí táwọn ìyá wa nílẹ̀ Yorùbá tí wọ́n fi mọ gbọ́mọ sí pé ìyá rẹ̀ wà ní àbáyé rẹ̀ fẹ́ dá ni wọ́n mọ ìmáàmù yìí kò tí ì di ìmáàmù bàbá yìí kéré ni o ìyá rẹ̀ máa ń lo kẹ́límọ̀ ìmáàmù àbáyé rẹ̀ ó dá ni irú ọmọ ìmáàmù lọ́dọ̀ wa bíbá yìí èpè ni wọ́n mọ ẹgbẹ́ wọ́n ní ọmọ yẹn sì padà di ìmáàmù gbogbo àgbáyé. ṣé wàá di Ìmáàmù Sudais kò sí ẹni tó ní àlùbáríkà tó gbogbo àgbáyé ẹni àpẹẹlẹ ni Ìmáàmù Sudais ẹni tó yẹ pé gbogbo èèyàn fẹ́ fara kàn án fẹ́ bọ̀ lọ́wọ́ ní. Allahu Akbar àwọn wa ni ìmáàmù àgbà. ìmáàmù àgbà fún gbogbo àgbáyé. Allahu Akbar látara ti ìyá rẹ̀. tí ń sọ sí. Respect is a reciprocal. àwọn lọ́balọ́ba gbọ́dọ̀ pẹ́ra wọn lé. tí Ọọ̀ni of Ifẹ̀ bá pọ́n Aláàfin lé Aláàfin náà gbọ́dọ̀ pọ́n Ọọ̀ni of Ifẹ̀ lé. kò sábúrú mbẹ o. ìlà wa náà fi máa rí ẹ̀kọ́ kọ́ lára àwọn méjèèjì. àbí. ẹ jẹ́ ká máa rí ẹ̀kọ́ kọ́ lára yín ẹ̀yin ni bàbá wa nílẹ̀ Yorùbá kí ló dé. mọ́sálù ni àlá làwọn méjèèjì jẹ́ fún wa. wàláì bàbá. ṣùgbọ́n ìjà wa ń rí àpẹẹrẹ rẹ̀ lára wọn. ẹni tí ó parí ìjà kì í wòran jà. ẹni tí ó parí ìjà yìí kì í wòran jà. yóò tẹ bọ́ síbẹ̀ ni. kí wòran jà ẹni tí ó parí ìjà tó bá ti wòran jà nígbà yẹn pé wọn náà fẹ́ lọ kọ́ ìjọba ìwọ náà ẹni tó fẹ́ parí ìjà onú yóò bá padà dẹ́ntí ọmọ àròjọ. ẹ máa gbé lágbájá kan bẹ́ẹ̀ nígbà tá à ń jà òun náà yẹ kó parí ìjà kó yẹ ká lọ kẹjọba pé ẹ dákun àwọn ọmọ ìjà. òun náà ti wòran jà àwọn àfisẹlẹ́rì àwọn àní lọ kẹjọba mọ ẹlòmíì tí òtún náà wà lọ kẹjọba àwọn àníkẹ́ lọ pé òun wá kọ́ wá jẹ́rìí ọ̀rọ̀. ṣé lóòótọ́ ni. ṣé ó yẹ pẹ́rẹ́ rẹ̀ àbí ó fún lápọ̀nlé. ó yẹ ni kọlọ kó ṣàánú wa bàbá tọ kí a dúró lé abala bẹ́ẹ̀ torí àyíká máa fọ̀rọ̀ yìí ká ní bó ṣe dùn wá tó ọmọ Yorùbá tàtà la wa ká ní bó ṣe gbàdá fẹ́ fa ni à ń fàájà bí àṣà àwọn ọmọ wa lórí àfàjà ó dùn gbogbo tí jẹ́ ìran Yorùbá kò yẹ kó rí bẹ́ẹ̀ yẹ ká máa rẹ́kọ̀ọ́ kọ́ lára yín ni ó dùn gbogbo tí jẹ́ ìran Yorùbá kí ló kò sí tó kò ná yẹn wọ́n ní ká dọ̀bálẹ̀ fún rárá kò ní ká má ga wàláì kò ní kéèyàn má ga pẹ̀lú ipò yẹn pẹ̀lú bí tó tún tò wọ́n sí pẹ̀lú prógámù yẹn tí ó fi máa wọn méjì mẹ́ta jòkó ó fi máa wọn méjì náà fi dìde wàláì kò sáà fún mi. bàbá ẹni ọba dẹ̀ fẹ́ ṣàṣeyọrí lórí ipò kì í ránró torí pé téèyàn bá fẹ́ ránró ń gbà mẹ́rin irú ṣèṣì yẹn a máa ṣẹlẹ̀ o. bẹ́ẹ̀ni àyàfi káwá sọ yìí pé káwá rọ bàbá wa Ọọ̀ni kí wọ́n má rí o. kàn bẹ́ẹ̀ ni á bẹ̀ wọ́n. kí wọ́n má rí o. kán ṣèṣe àgbà. bẹ́ẹ̀ni ò kí bàbá wo Ọọ̀ni ó kán ṣèṣe àgbà. bẹ́ẹ̀ ni kí bàbá wa Aláàfin náà káwọn náà ó ṣèṣe aṣáájú rẹ̀ nílẹ̀ Yorùbá. bẹ́ẹ̀ni káwọn tí ń pàtàn burúkú láti fi balẹ̀ Yorùbá káwọn náà dẹ́kun nǹkan burúkú pípa. ìtàn burúkú ọ̀rọ̀ tán pé kọ́lé léyìí ẹ jẹ́ ká fi ọ̀rọ̀ tán sílẹ̀ lẹ̀. àwọn tí ń pàtàn
ìtàn kòbákùngbé láti Ifẹ̀ àwọn tí ń pa ìtàn kòbákùngbé látọ̀yọ́. ẹ jẹ́ àmọ́ kàmí kẹwàá pé ibo lẹ fẹ́ yà sí gan. ìtàn burúkú. jọ́sọ lè dá wàhálà lẹ̀. ìtàn dákun ẹ jẹ́ ká fi ìtàn burúkú tó lè dá wàhálà lẹ̀ ẹ dákun ẹ jẹ́ àfi ẹgbẹ́ kan o. ẹ jẹ́ ká fi sẹ́gbẹ́ kan. bàbá torí àsìkò. bẹ́ẹ̀ ni ọjọ́ ti lọ. ìṣẹ́ra náà fẹ́ lọ sọ́là. bẹ́ẹ̀ láàrin ìṣẹ́jú kọ̀ọ̀kan. tọ̀ ká mọ́sálà ìmọ̀ sọ hẹ́ẹ̀tì. bẹ́ẹ̀ ni. ẹ jẹ́ ká sọ nípa infection lénìí. nípa àìsàn ara. àìsàn ara infection. tọ́ bismillah. ṣé kí n kọ́kọ́ sọ tọ̀ tí infection tá à ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí kí Ọlọ́run kó dàmú kó ṣàánú wa. ẹni tó bá ní àrùn infection oògùn rẹ̀ tí èèyàn lè lò kọ́nà obìnrin mi lára infection náà ní pé ojú ara obìnrin mi ò lè mọ̀rùn lára infection náà ni. ìmí àmà ayọ̀ funfun. lára infection gbogbo ẹni sign tá a bá ṣáà ti rí tá a sì mọ̀ pé infection ni tọ̀ lára tá a lè torí ìjọba àsìkò ó pọ̀ àmọ́ kásọyọ̀ kan tánà ọjọ́ mi tọ́lọ́ bá másìkò wa àmọ́ sọ mi òní yí pé ká lọ wá ewé ejìnrìn. káwọ ewé efinrin. káwọ ewé ewúro. kànbílálà. káwọ gbo mẹ́tẹ̀ẹ̀ta. mẹ́ẹ̀ta ká fi kànbílálà ká gun papọ̀ mọ́ra wọn kí everything kó. ṣe àgùn ni àbágbó. kànbílálà alẹ́ ti kó fi di powder. so ká gun kànbílálà. ewé ewúro yẹn ká ti omi rẹ̀. ewé ewúro ewé efinrin ewé ejìnrìn ká gbo mẹ́tẹ̀ẹ̀ta. àwa da kànbílálà sí. àwa da kànbílálà powder díẹ̀ sí nínú. exactly àwa rọ sínú ike kan tí wàá rọ sínú ike kan àmọ́ mú tẹ́lẹ̀ ẹ̀kún láàrọ̀. àmọ́ mú wàláhì òwò ni o. ó ṣiṣẹ́ gan o bàbá. mo ẹsẹ̀ ń gbọ́ lẹ́nu ntẹ́mi ní ó yàtọ̀ sí ó yàtọ̀ ṣùgbọ́n mẹ́tẹ̀ẹ̀ta náà ni wọ́n ní báwo ó ṣe ṣe agbọ́mọlá wo fi ṣe. mẹ́ni sọ̀rọ̀ kan náà tọ̀dọ̀ yẹn ní ilé ni. ìgbà lọ́jà mo kọ̀nfàmù iṣẹ́ tẹ́ ẹ sọ̀hún wàláhì iṣẹ́ gidi ni. mo kọ̀nfàmù mẹ́gà máa fi kọ̀nfàmù sẹ́yìn. ewé ewúro ewé ejìnrìn àti ewé efinrin fún ẹni tó bá ní infection pẹ̀lú kànbílálà díẹ̀ tẹ́ bá ti gbọ́ ewé mẹ́tẹ̀ẹ̀ta ẹ fi kànbílálà tẹ́ ti lọ díẹ̀ ẹ fi sínú ẹrù papọ̀ ẹ rọ sínú kẹ́ẹ̀gì ká máa fi tẹ́lẹ̀ ẹnu ní àràárọ̀ ṣé wọ́n lè gbé sínú fridge. wọ́n lè gbé sínú fridge kò lè bàjẹ́ kò lè bá content ẹ̀ jẹ́ ṣùgbọ́n tó bá rí tún rárí dry place wọ́n lè fi síbẹ̀ kò sí aburú bẹ́ẹ̀ kọ́kẹ́ máa mú ká wọn ẹ̀rí ẹ̀yìn ó máa rí yàtọ̀ pé nǹkan everything ó sì máa. eléyìí tèmi àfi sílẹ̀ òun náà ni ẹni tí infection bá ń dà láàmú wọ́n lọ tọ́jú ewé ìyá ewé rinrin. ewé ìyá ewé rinrin. ewé ìyá ewé rinrin. ewé ìyá ewé rinrin. ewé méjèèjì yẹn. ewé méjèèjì yìí. ẹ máa blend ẹ lára àrògbọ́n agbòjọ́ lòun ojúmọ́ ni kò sí gbé pamọ́ ní tiẹ̀. kò sí gbé pamọ́ bàbá. kò sí gbé pamọ́ níta àkọ́kọ́ sọ yẹn ṣe gbé pamọ́ eléyìí tèmi sọ ní ìṣe kò sí gbé pamọ́ ewé ìyá ewé rinrin ẹ máa blend méjèèjì papọ̀ kẹ́ ẹ máa mú ẹ máa fi tẹ́lẹ̀ ẹnu láàárọ̀ ẹni tí bá ń wóyún tó bá jẹ́ pé infection ni òjò róyún ní wàá róyún ní ẹni tátọ̀sí bá ń dà láàmú máa mú yọ lọ ẹni tí toilet disease bá ń dà láàmú máa mú yọ lọ. Prostate náà bá ń dà láàmú ara infection gonorrhea ó polisi ara rẹ̀ náà nìyẹn bẹ́ẹ̀ni máa mú yọ lọ. infection náà ni nǹkan sí prostate náà ni oníkọ̀ sí bẹ́ẹ̀ni ọlọ́run ṣètò bẹ́ẹ̀ni ọlọ́run dákun mẹ́sẹ̀ síjú àánú wò torí wọ́n ti pè kọ́ máa wò pé ẹlòmíì ò ti máa kàfàrà bàbá wọn níwọ̀n tó nìkan sí à ń lọ kírun náà nìyẹn tòwé tá a máa ń ṣe àfiwé kan síta láti ọjọ́ yìí àárín gbà ọjọ́ ti lọ lé tó bá di next week aṣọ àwa mú mẹ́wàá ó rẹ̀ pé àwọn èèyàn mọ́ ni ọmọ láti bọ́ àti lẹ́yìn kankan tí ó jẹ àti wọ́n 10,000 sí kó fi lè tẹ̀ yá ìsìn ìṣe àwọn ọgbẹ́ tí ì ṣe research ni ọlọ́run ó sì jánu next week inshallah ẹ pàdé wa ọlọ́run bá dó ṣèkú wa Abdul Hakeem Àmọ̀fẹ́ Ọládọ́gba bàbá sí mo gbà bàbá àpadà sí burúkú ní jẹ́ ti yín òkè lẹ́mọ̀ lọ ní jábọ́ ní dẹni àná ọba tó ti nàró yín kò ní tì yín sẹ́yìn gbogbo tẹ́ wá ń fẹ́ ọlọ́wọ́ bá yín fẹ́ eléyìí tẹ́ fẹ́ láyìí dá olúwo ní fi ṣe àdánwò la hawla wala quwwata illa billahi aliyyil azim bí a ti tọrọ fún ọlọ́dà pẹ̀sẹ̀ jù àwọn tí wọ́n wá ń wò wá ní ọlọ́ba dúró ti yín o tẹ́lẹ̀ farabalẹ̀ dé stéèjì ọlọ́ba dúró ti bá gbàdúrà yín ní sunkún ní rí dààmú ẹ̀ tó pàdé wa lọ́sẹ̀ tí ń bọ̀ bẹ́ẹ̀ni inshallah àti bíbọ̀ yẹn àwọn àfàjà. bàbá àmú ètò míì bọ̀ lọ́sẹ̀ tí ń bọ̀
àìwá tí wọ́n gbádùn wájú báyìí lọ. nípa ọ̀rọ̀ ẹ̀ẹ̀tì níta ẹ bá dẹ̀ tó fẹ́ ká sọ̀rọ̀ lórí ẹ ṣàtẹ̀sí. nípa nǹkan ìwòsàn ara ẹ ṣe àtẹ̀jíṣẹ́ sí wa lórí nọ́mbà mi 08036333313 ẹgbẹ́ nọ́mbà yín. 08142855882. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.